Pẹ́pẹ́ ìpàjọmọ́ ẹgbẹ́ kó yọjú síbí pé wọ́n ti yọ wá sọ́lú ohun tó wá. Sárábìrò alákọ̀ọ́lẹ̀ ẹni ìrìnà ẹni. Àyìnbẹ́ tó ń bú sí ìlú ayédáadé. Sọ̀rọ̀ yẹ kí Muslim ọmọ kí sọ̀rọ̀ MC olú ọmọ gbogbo ṣòbí lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ kékeré ní ọlọ́run nínú bàbá níjọ bí ọmọ méjì mi orí bàbá mi náà ní méjì yó ń tọrọ ẹ̀ jọ́pọ̀ ló ń náwó kan àìgbé ìgbọ́ ojútùú náwó kan àtúntì lẹ́lẹ́kẹ̀ẹ́jì ló jẹ́ wa. Jẹ́mọ̀ ló náà wákọ̀ àjẹ́ orí ọ̀tún. Adúgbò àgbàmísà, ó kí àdìsá gbé, àdúrà àgbàmàgbà àràbà. Kò bá jẹ́ òyìn yóò máa dùn. Bébí kan kò bá jẹ́ òpẹ́ kan lè fẹ́ràn láti sá. Kò bá jẹ́ òyìn yóò máa dùn. Àṣìlórí 23 orí àṣúláwà arábàbí ìwé ẹsẹ̀ ayé ńlá níṣẹ́lẹ̀ ní káyé orí ní ààrẹ orí ọ̀. Orí àṣúlórí ayé. Àṣìlórí ṣe, àṣìlórí ṣe. Àṣìlórí ṣe. Jọlá lè mọ̀ kí ẹ. Ayé tó lọ bí ìgbà tó là. Ọmọ abẹ́kẹ́ ní pàṣẹ ìrọ́tù àbẹ̀yìn nìkan. Jọlá lè ọmọ onífẹ̀ẹ́ ààbò rẹ̀. Fífẹ́ nílé Odùduwà Jọlá Adé. Àdébáwọ̀ bàbá oníṣẹ́.
ìṣọ̀lá àgbẹ̀ máa wọ̀. Àwọn fọlárí yọ òun tẹ̀sù lẹ́lẹ́yọ́ àdáàbá lórí olórí èṣù òun tẹ̀sù lẹ́lẹ́yọ́ àdáàbá lórí olórí èṣù òun tẹ̀sù lẹ́lẹ́yọ́. Bágbóṣe ọmọ Fọlárí yọ ìyá rẹ kò lè bẹ́ bàbá rẹ kò lè bẹ́ ìyá rẹ kò lè bẹ́. Bágbóṣe ọmọ Fọlárí yọ àfihàn ní ògbọ́dọ̀ já.